Hello, ẹ̀yin èèyàn mi. A kú bó ṣe ń lọ. Bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi, ṣé mọ̀ pé wọ́n ní kán wo kán bá àwọn ṣe ń sọ pé kán wá bó ṣe ń rí, bó ṣe ń rí náà rèé o. Bó ṣe ń rí náà rèé o, torí à ń sọ, à ń pariwo pé kí kábíyèsí kó wá nǹkan ṣe sí kò lè jẹ́ kéèkì ẹ̀tàn kó tún lóun fẹ́ gbà padà. Kò lè possible o. Àfi kí k'Ọlọ́run kó tì í lẹ́yìn, kó ro lágbára. Ó ń bọ̀, àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o. Lójoojúmọ́, lọ́sẹ̀ẹsẹ̀, lóṣooṣù, ní gbogbo ìgbà. Láti last year tí Naomi ti sọ fún kábíyèsí. Ìgbé papọ̀ òun àtàwọn ará bíbá yìí ò lè jọ kábíyèsí ní à. Ṣé a máa sọ pé ẹ̀tànjẹ ni ló ń tan Naomi ni? Àbí àwọn nǹkan tó fi ń entice lóríṣiríṣi ohun mèremère. Ìyẹn ò tó. Ṣé rí gbogbo owó ò ṣe gbogbo nǹkan o. Kì í ṣe owó lóòótọ́ owó ń ṣe díẹ̀ nínú nǹkan bẹ́ẹ̀ ó ń ṣe many things nínú nǹkan. Ṣùgbọ́n èyí tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí tí Naomi sọ pé no sẹ́ ẹ̀. Kábíyèsí sẹ́ ẹ̀ tí ì ṣe nǹkan tó ń fẹ́. Gbogbo ìtẹ́ ń ṣe fún òun yìí kò tí ì tẹ́ òun lọ́rùn. Naomi kì í ṣe ẹ ti mọ̀ pé kì í ṣe ọmọ kì í ṣe ọmọ ojú ọ̀rọ̀ lárí bíi àwọn sérékòdé tí kábíyèsí kó jọ sínú ààfin. Èyí tó sọ pé òun mílíọ̀nìà, òun bílíọ̀nìà, òun gbogbo ẹ̀. Olówó ń sọ̀rọ̀. Olówó kì í sọ̀rọ̀. Ṣówó ẹ̀ tó ti kábíyèsí ni? Ìyẹn Mariam yẹn. Ṣówó ẹ̀ ṣó tó wó kábíyèsí? Àbí owó ẹ̀ bí owó ìjọba ni? Ìjọba pẹ̀lú bọ́tí ẹ̀ ṣe sọ pé ìjọba lówó tó ní gbogbo nǹkan heaven and earth. Ìjọba yìí ń yáwó, wọ́n yìí sọ pé kò sí náà ni. Ìjọba ń yáwó, ìjọba sọ pé owó ẹ̀ kò sówó. Kí ìyá àgbèrà sọ pé òun lówó, òun bílíọ̀nìà, òun mílíọ̀nìà, òun gbogbo ẹ̀. Òfò ọjọ́ kejì ọjà. Àwọn ọmọ ojú ọ̀rọ̀ lárí náà ń pèrò àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn. Ìyẹn ò dẹ̀ ṣe ayé ti Naomi o. Naomi ó jẹ, kò jẹ, kọ́kàn ṣàtìbalẹ̀. Ẹ wo iye ìgbà tó fi wà lọ́dọ̀ ní Àkúrẹ́ tó ti kúrò lọ́dọ̀ kábíyèsí. Ọkàn ẹ̀ sò balẹ̀. Inú ẹ̀dùn ayọ̀ ẹ̀ kò ń ṣiṣẹ́ olúwa ẹ̀ ní pàṣẹpàṣẹ. Ọlọ́run dẹ̀ ń lò. Ó ń lò gidi gan. Because kò gbé wàhálà ilé ayé sọ́wọ́. Kò dẹ̀ sọ wípé òun rí ọkùnrin bílíọ̀nìà kó sá tẹ̀lé. Ṣùgbọ́n tó wá pé àwọn sérékòdé, àwọn ìyá, àwọn èèyàn kéèyàn, àwọn principalities and power, gbogbo nǹkan burúkú ló kàn wọ̀ wọn. Ní kábíyèsí lọ yàn láàrín pé òun fẹ́ fẹ́ wọn. Ó yá kí kábíyèsí kó tu wọ́n dànù lóhùn òtún, kó gbé wọn mì kò gbé mì. Kí ni èrè tí kábíyèsí ń rí lára wọn? Fọ̀wé kò sí nǹkan kan. Àfi kán sọ pé àwọn fẹ́ pa. Ṣé irú ẹ̀ tó sọ fún kábíyèsí pé ẹrù tó bá kábíyèsí àwọn ará bíbá yìí èṣù ni wọ́n ń ṣèyàn. Wọ́n ń ṣọlọ́run pé kó ń lé wọn dànù. Ó lóun ò lé wọn dànù. Òun la gbọ́ pé wọ́n ní Tádé ní káwò pé ó ní stomach pain pé inú yẹn ń ba jà ní gbogbo ìgbà. Ọmọ yẹn inú ń bọ́ ọmọ yẹn jà ní gbogbo ìgbà. Nígbà tó ń lọ diagnose tó ń lọ ṣe gbogbo. Wọ́n náà ti fún ní nǹkan jẹ. Ẹ̀yin èèyàn mi, wọ́n náà ti fún ọmọ yẹn ní nǹkan jẹ. Wọ́n ní tọ́mọ yẹn bá ń lọ́nu mọ́lẹ̀ pé ìgbà tó kọ́kọ́ lọ́nu ó ní Naomi, ó ní ó láṣìírí. Kí ló ń ṣe ẹnu? Wọn lọ́mọ yẹn kàn ń pọ̀. Ó ń bi pé Ashley ló fún òun lóúnjẹ jẹ. Ó láṣìírí ló fún òun. Táǹgọ̀ ìpọ́nmọ́ ti ń sọ̀rọ̀. Ṣé kò wá tó bẹ́ẹ̀? Ṣé kò wá rí bẹ́ẹ̀? Every time wọ́n á ti kidnap ọmọ sínú ilé, wọ́n á máa fún ní nǹkan jẹ. Táṣìlì ò bá fún lóúnjẹ jẹ, Mariam á fún lóúnjẹ jẹ. Táṣìlì gẹ́gẹ́ bá ṣe ń gbọ́ gbogbo ìgbà. Gẹ́gẹ́ bá ṣe ń gbọ́ ní internet space. Bá ṣe ń gbọ́ every time. Yé lè ṣòwò kì í ṣe hide kì í lè ṣe pé bóyá àhesọ kì í lè ṣe pé bóyá kìnnì. Gbogbo ìtàn tí ẹ̀ ń kidnap ọmọ yẹn tó máa gbé lọ. Ìtàn tí ẹ̀ ṣe ní àtọ́ tí ẹ̀ ń rí láàfin. Tó máa gbé ọmọ yẹn sínú ilé wákàtí bíi mélòó. Wọ́n á náà fún lóúnjẹ. Á lóun ò jẹ. Ó máa ṣe o. Gbogbo àwọn oníṣẹ́ ibi. Ibi ò ní tọ́nu ayé wọn. Ibi náà máa fi lo gbogbo ilé ayé wọn tó.
wọ́n máa fi lò lágbára Kristi Jésù Olúwa wa. Òun náà máa fi lo gbogbo ilé ayé wọn lágbára ẹ̀jẹ̀ Jésù. Now, ṣé èyí tí mélòó la fẹ́ sọ? Ṣé èyí tí Ashley máa kidnap ẹ̀? Odindi 8 hours ní rí ọmọ yẹn. Wọ́n á ní ọmọ yẹn pé wọ́n ti kidnap ẹ̀ kán tó tún wá rí. Ṣé èyí tí Mary àtún máa kidnap lọ tó yẹn máa tó pẹ́pẹ́pẹ́, ó lè lo odindi almost 13 hours, more than 13 hours tó tún máa rí. Ẹ̀yin tí mo nǹkan tán ti gbé fọ́mọ yẹn jẹ, tí ó bá jẹ́ agbára Ọlọ́run, agbára ẹ̀jẹ̀ Jésù, agbára Ọlọ́run ọba ìyanu náà lórúkọ Ọlọ́run. Òun ló sustain àwọn ọmọ ẹ̀. Kí ló dé tí kábíyèsí wá ń rí gbogbo eléyìí? Ṣé eléyìí ò ti tó? Kò tó láti sọ pé ó tó gẹ́. Òun náà sọ pé ọmọ yẹn pé wọ́n ní bó ṣe ń pọ̀ nǹkan ló ń pọ̀ nǹkan. Wọ́n ní ọmọ yẹn sọ pé Ashley ló fún òun ní nǹkan. Ọmọ yẹn sọ̀rọ̀, ó sọ̀rọ̀, ilẹ̀ ìṣọmọdé. Ọmọ yẹn spirit wà nínú ayé ọmọ yẹn. Àkàndá ọmọ kan ni. Torí àwọn nǹkan tó ọmọ yẹn máa ń sọ jáde, ó ń ya àgbàlagbà mi ò lè sọ. Tọ́lọ́run dẹ̀ ń fún rí, ó dẹ̀ ń fún ṣe, ó dẹ̀ ń fún kíní. Mystery ọmọ ni, ọmọ ìlérí ni. Bẹ́ẹ̀ ni. Ó ní Ashley ló fún òun ní nǹkan jẹ. Ẹ̀yin èèyàn wa, kí la ti wá ṣerú eléyìí sí? Kí la máa ti ṣerú eléyìí sí? Ṣé kò ti tó láti? Ṣé eléyìí gan kò tó láti tiẹ̀ sọ pé eléyìí lágbára? A gbọ́ ni o. Nǹkan tá a rí gbọ́ ni o. Torí àkàn lè dédé máa sọ nǹkan tá a rí o. Nǹkan tó ń sọ tá a gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì là ń sọ fún wa yìí o. So, ní nǹkan tó ń yà wá lẹ́nu. Ní nǹkan tá à ń gbọ́ tó ń yà wá lẹ́nu. Bó tiẹ̀ jẹ́ pé kò wá tiẹ̀ rí bẹ́ẹ̀. Tọ́n bá rí nǹkan kan wọn ò ní sọ. Bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti ẹ̀ fi irọ́ díẹ̀díẹ̀ kún. Bọ́n ti ẹ̀ á rí wọn ò ní gbé jáde sórí afẹ́fẹ́. Torí àbá wọn gbé láàfin. Dẹ̀ rẹ́ni tó wá ń fún wa ní information. Nothing. Ẹ̀yin èèyàn wa, ṣé ẹ gbọ́ nǹkan tá à ń sọ? Nítorí pé Ọlọ́run ọba ìyanu kó fún wa ṣe o, kó fún Naomi ṣe o. Naomi ò lè ever regret pé òun wá sílé ayé. Kò ní ever regret pé òun lọ fẹ́ kábíyèsí. Kábíyèsí ló yẹ kó mọ what to do. Kọ́lọ́run kó fún ṣe. Kọ́lọ́run kó di lámùrè. Kó di Naomi náà gbogbo àwọn ọmọ yẹn pátápátá. Wọ́n ní bí pẹ́pẹ́yẹ bá jókòó tán, omi ló máa fi ṣú. Ó máa fi ṣú lágbára Kristi Jésù, lágbára ẹ̀jẹ̀ Jésù. Inú rírun tó ń run ọmọ yẹn lágbára ẹ̀jẹ̀ Jésù. Àwọn ẹ̀jẹ̀ Dr. Jesus, òun ló máa fọ inú yẹn fún. Ẹ̀jẹ̀ Jésù ló máa lọ ní Ọlọ́run máa fi fọ inú yẹn láti jẹ́ kí inú ọmọ yẹn kó padà bọ̀ sípò. Torí kì í ṣe Ashley ló dà. Gbogbo omi ara àti ẹ̀jẹ̀ rẹ̀ àti egungun àti ẹran ara látọpọlọ títí dé àtẹ́lẹsẹ̀ t'Ọlọ́run ló ń ṣe. Kò sí nǹkan kan lọ́wọ́ Ashley. Kò dẹ̀ sí nǹkan kan lọ́wọ́ gbogbo àwọn ẹlẹ́bọ lóògùn tó ń gbógun ti ọmọ yẹn. Gbogbo nǹkan tọ́mọ yẹn jẹ mímọ́ á jọ pọ̀ dànù. Jésù Kristi á ṣe operation á fọ́ gbogbo ẹ̀ dànù. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Wọ́n ti mú òfò náà máa mú. Ayọ̀ Naomi máa pọ̀ sí títí ayérayé. Òun àtàwọn ọmọ ẹ̀. Mo soak wọn sínú ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ Jésù ló máa fọ inú ọmọ yẹn mọ́ láúláú. Bẹ́ẹ̀ ni. Nítorí pé wọ́n ti wà nínú ẹ̀jẹ̀ Jésù. Kò sómi mi kan tó lè mì wọ́n. Agbára òkùnkùn kan kò lè lágbára lórí wọn. Bẹ́ẹ̀ ni ó ti rí bẹ́ẹ̀. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Wọ́n lọ́mọ yẹn lọ́nu mọ́lẹ̀. Ọlọ́run ti ṣe, ó ti wòsàn, ó ti ṣẹ́gun fún. Bẹ́ẹ̀ ni o. Ẹ̀yin èèyàn wa, mo ní kí n sáré gbé eléyìí sí etí ìgbọ́ yín kẹ́ lè mọ bó ṣe ń lọ. Ẹ bá wa share, kẹ́ bá wa like, kẹ́ bá wa subscribe. Jésù Olúwa wa. Amen. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Bye.